Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Ọlá kó bá yà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ọlá kó bá yà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. Torí ọlá kó bá yà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ọlá kó bá yà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn bó bá dọ̀jà ṣe ti gbọ́. Ẹni tí kò mọ ìwúra o bó bá rí wúra asọ́dàlù. Mo kí gbogbo wa nílòkò ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní dì. Mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Ọlọ́run ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Tutu. Bẹ́ẹ̀ sì mọ̀ lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò ní àwọn nǹkan kéékèèké tí a lè máa lò yàtọ̀ sí kí a ṣẹ̀wá máa wá ìwàkuwà kiri tí Ọlọ́run sì ń gbàdúrà nípa àwọn nǹkan tó jẹ́ pé Ọlọ́run dá naturally tí a lè máa lò bóyá àìsàn kan tàbí àwọn nǹkan míì tó tún yàtọ̀ sí i. Lórí ètò yìí bákan náà a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ astrology yìí tí a mọ̀ sí ìmọ̀ nọ́mbà àwọn nǹkan tí à ń gbé yẹ̀wò lórí ètò yìí òun náà nìyẹn. Ẹ má wá gbàgbé láti subscribe sórí ètò ìkélé kan fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tàti ṣàlàyé tàti ṣe torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Wá kí gbogbo wa lẹ́ẹ̀kan sí tó bá jẹ́ pé àárọ̀ ni àwa mọ̀ kí gbogbo ẹ̀ káàárọ̀, tó bá jẹ́ pé ọ̀sán òun náà ni àwa mọ̀ kí gbogbo ẹ̀ káàsán, tó bá jẹ́ pé alẹ́ òun ni àwa ní gbogbo ibikíbi orílẹ̀-èdè tí ní àǹfààní tẹ̀ tí ń gbé mi ọmọ yín ní òní gbogbo ẹ̀ kalẹ̀ o. Lẹ́ẹ̀kan sí ojú yín ò ní fọ́, etí yín ò ní di. Lórí ọ̀rọ̀ àlá tí à ń bá lọ, ìyẹn àlá ata, ṣe rí ọ̀tọ̀ ni kí ọ̀rọ̀ àlá lílá ó dàbí kó lọ kó ẹjọ́ bá adájọ́ ni. Ọ̀rọ̀ àlá lílá sì ní fíù tí wọ́n bá fi wo nǹkan tí wọ́n ṣe torí pé ó jàre, fíù tí àwọn tí adájọ́ tí wọ́n fi wo nǹkan tí wọ́n ṣe tí wọ́n rí pé ó jẹ̀bi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àlá ṣe rí. Ìwọ tó lálàá pé orí owó he lójú oorun sínú ẹ̀ ń dùn tó ń ṣe yàlàyàlò nígbà tó jí pé tó ti rí àrídájú pé wàá ní owó lọ́wọ́, tó bá dọ́dọ̀ àwọn tó máa tú fún ẹ nǹkan tí wọ́n lérò pé máa ṣẹlẹ̀ nǹkan ni wọ́n tú fún ẹ. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹjọ́ dídá bẹ́ẹ̀ ló ṣe rí. Nǹkan tó ṣe torí pé ó jàre, kíní yìí rárá ó jàre, tí lọ́yà bá máa sọ fún ẹ pé kíní ó jàre ó jẹ̀bi ni o. Bí ìgbà tí a wà ní school nìyẹn, a wá sí land law
So ìgbà tí wọ́n set exam fún wa nígbà yẹn test tí ẹni nígbà náà wọ́n set test fún wa wọ́n wá ní ká dá ẹjọ́ bí ọ̀rọ̀ náà bá ṣe lọ ìgbà tí ìyàwó dẹ̀ sí lẹ́yìn pé kò ṣe kọ́kọ́ sí tiwa Buruku sí ni àákàn dá ẹjọ́ bó ṣe wù wá ni lecturer náà wá sọ pé ọ̀rọ̀ ẹjọ́ dídá tẹ́yìn bá rò pé nǹkan tẹ́ fi rò tẹ́ pẹ́ jàre tẹ́ bá délé ẹjọ́ lè jẹ̀bi o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹjọ́ dídá wọ́n ní ẹni náà nígbà tí wọ́n gbé set question fún wa wọ́n ní Mr. A ó jẹ́ ẹni tí ó lówó lọ́wọ́ dáadáa olówó ni latest mọ́tò ó ṣe rà tuntun bóyá mọ́tò náà bóyá ká ní wọ́n ń tà ní the latest one tí wọ́n ń tà ní yíyẹ náà ká ní ká sọ pé owó billions of dollars ló ra mọ́tò náà ó dẹ̀ bí ọmọ ẹ̀yọ̀ kan péré ó níyàwó kan Mr. A tó ní mọ́tò tó ní àwọn property ó wá ti travel pàtó travel ìyẹn ìyàwó Mr. A wọ́n wá gbé mọ́tò láti ṣe fàájì jáde ọmọ Mr. A wà ní mọ́tò nígbà tí wọ́n drive mọ́tò tí wọ́n lọ on their way wọ́n ṣe ní accident nìyẹn mọ́tò yẹn ó ti tẹ̀ débi pé àwọn ìyàwó Mr. A àti ọmọ Mr. A tó wà ní mọ́tò wọn lè jáde unless tí wọ́n bá gé mọ́tò yẹn ìyàwó Mr. A wá ń pariwo mọ́tò help roadside mechanic kan tó jẹ́ pé mechanic ni tó ń ṣiṣẹ́ ní roadside bó ṣe rí wọn nìyẹn òun fẹ́ lọ ràn wọ́n lọ́wọ́ bó ṣe lọ gbé kọ́tà nìyẹn bó ṣe gé mọ́tò nìyẹn ó rescue ìyàwó jáde in that process láti fi yọ ọmọ jáde bó ṣe ń gé mọ́tò ọmọ yẹn púpọ̀ nínú mọ́tò ìyẹn Mr. A tó wà ní mọ́tò wa gbọ́ bó ṣe dé nìyẹn bó ṣe ní ta ló ṣe rí eléyìí pẹ̀lú mọ́tò mi bí wọ́n ṣe pè jáde ni pé ẹni tó ṣe eléyìí ni ó rescue ọmọ yín àti ìyàwó yín ni ìyàwó tó rescue ọmọ tó rescue ti kú ò bá mọ́tò jẹ́ bí Mr. A ṣe sùn mechanic nìyẹn wọ́n bá ní àṣẹ lọ́ọ̀yà pé ká dájọ́ èmi náà wá ti sin báyìí pé ẹ̀yin náà dájọ́ lẹ́jọ́ tá dáńgbà náà àdìgbò àjẹbí táwa dẹ̀ rò pé gbogbo akọ̀jáde ni pé àánú ni mechanic ṣe ìwé kó rí bẹ́ẹ̀ nǹkan ìwé kò rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ aláṣẹ rí tabalala kan tí a bá lálàá kan tó bá rú wa lójú tí a bá lè sọ fún yàn ẹ jẹ́ ká ṣe àdúrà sí àlá sọ̀rọ̀ sọ fún yàn torí pé wọ́n á ti bí àlá wọn máa mẹ́lòmí o wọ́n á ti bí àlá wọn máa mú ẹ. so kí ni mo máa ń bá lọ ni pé tí a bá lálàá lórí èyí tí a sọ kù ní àlá tá a pè ní tí èèyàn bá lá àlá rí ata ìyẹn ata tí ó bá pọ́n lọ́jà tí mo ṣàlàyé ní previous video tí mo upload so ní òní tí èèyàn bá lálàá pé èèyàn rí ata tó pọ́n tátà yẹn ti wá ń rà tàbí orí ata dúdú ata yẹn ò tí ì pọ́n rárá wọ́n á ní aláyìí àlá tí ó bù ní aláfàsẹ́yìn a ní rí pọ́njú nílé ayé wa ayé ò ní da òkúta sọ́rọ̀ wa ayé ò ní da ìpọ́njú sínú ayé wa tí a bá lárò àlá bẹ́ẹ̀ tá a bá lárò àlá bẹ́ẹ̀ mo ti sọ àwọn ọ̀rọ̀ kan rí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi kọ́ wa pé tá a bá lálà burúkú tá a bá ti jí ó ládùúgbò tá a máa ṣe tó bá jẹ́ pé lánàá ti mùsùlùmí lánàá ti christian ọ̀nà àbáyọ fún àlá pọ̀ lóríṣiríṣi ọ̀nà àbáyọ fún àlá ó pọ̀ lóríṣiríṣi èyí tẹ́mi ń sọ yìí kì í ṣe pé bóyá ọ̀nà kan kì í ṣe ọ̀nà kan ọ̀nà àbáyọ pọ̀ lóríṣiríṣi àmì èyí tí a bá lè tètè ṣe ń bẹ̀ ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká tètè ká ṣe wá rí tí èyí tí mo ń ṣàlàyé fún wa pé téèyàn bá lálàá pé èèyàn rí ata tí kò tí ì pọ́n tàbí èyí tó ti pọ́n tó ti wá ń rà aláàpọ́njú ni ìpọ́njú ò ní dé bá mi kò ní dé bá yín yóò ní mú wa tọmọtọmọ tẹbítẹbí taratara àní kó sí ọ̀fìn ayé àní kó sí kànga ayé láṣẹ Èdùmàrè ṣé wá rí tí a bá lá irú àlá báyìí tó bá jẹ́ pé lánàá ti kìrìsìtẹ́nì ni mo advance ẹni náà láti torí ọ̀nà tí olùkàkùn bá mọ̀ òun náà ni ó lè máa tọ̀ àmọ́ àdúrà kan tí mo máa ń gbà fún gbogbo wa náà ni pé kí ọlọ́ọ̀ba kó fi gbogbo wa mọ̀nà nítorí pé gbogbo wa kò sẹ́ni tó mọ̀nà o àyàfi ẹni tí Ọlọ́run bá fi mọ̀nà kí Ọlọ́run kó fi gbogbo wa mọ̀nà ṣé wá rí bí ó bá jẹ́ pé lánàá ti Christian ni ẹ jẹ́ ká tá bá ti jí ẹ jẹ́ ká ẹ má jẹ́ kó pẹ́ rárá má jẹ́ kó pẹ́
tó bá yẹ pé ìwọ tí o lè gbàwẹ̀ dákun gbàwẹ̀ ọjọ́ mẹ́ta kó dẹ̀ máa ka psalm 86 kó máa fi ba àlá náà kó máa fi bà á jẹ́ kó máa fi bà á jà pé ọlọ́run yá inú ẹ kó fi pè ọlọ́run fẹ́ kí o pè òun ọlọ́run ọba mi ó máa ń fẹ́ kí ẹ̀dá kó pè òun tí o bá pè ọlọ́run inú ọlọ́run ó dùn sí jẹ́ ẹnìkan ní gbogbo àyíkáyè gbogbo ọ̀nàkọ́nà nínú ìlànà Islam mo fẹ́ sọ pé gbogbo nǹkan tí mùsùlùmí máa ń ṣe pátá ló ní àdúrà àyàfi tí o bá mọ̀ lókù tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì wá ṣàdúrà tó bá ti fẹ́ kónú tọ́lẹ̀tì wá ṣe àdúrà tó bá fẹ́ wọ àyè kan wá ṣàdúrà tó bá fẹ́ kó láàyè kan wá ṣàdúrà mọ́ọ̀sì tẹ̀lé tá a máa ń wọ̀ yẹn tá a bá ti fẹ́ wọ bẹ̀ ó ládùúrà tá a máa ṣe tá a bá ti jáde a tún máa ń ṣe àdúrà ká tó jẹun àmọ́ ṣàdúrà ká tó sùn àmọ́ ṣàdúrà tá a bá tún jí a tún máa ń ṣe àdúrà ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tẹ́ tó bá ti jí ó ń jí báyìí fóònù ló máa gbé jẹ́ kí n wo mẹ́sẹ̀jì nǹkan tí ò dáa tó o bá jí nǹkan sì wà rántí fóònù so ìlànà olúkálùkù ó yàtọ̀ kódà tá a bá fẹ́ wọ aṣọ ó ní àdúrà tá a máa ṣe tá a bá fẹ́ bọ́ ó ní àdúrà tá a máa ṣe tó fi jẹ́ pé gbogbo nǹkan nínú ìlànà Islam gbogbo nǹkan pátápátá tá à ń ṣe ló ní àdúrà àyàfi téèyàn bá mọ̀ ká tó ṣàlùwàlá ó ládùúà tá a bá jẹun ó ládùúà tá a bá ti jẹun tó ń ládùúà tá a bá sín ó ládùúà tá a bá rí nǹkan tó dáa tá a wò ó ládùúà tá a bá rí nǹkan tó kàn wá kọ̀ tá a láìkì ó ní àdúrà òun náà máa fi ń sọ pé àti kékeré ni mùsùlùmí ti ń kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn torí pé àwọn nǹkan kan wà tó yẹ pé ọmọ náà gbọ́dọ̀ máa mọ̀ nígbà tí ọmọ bá ti ń dàgbà kí eléyìí kó lè bá a mọ́ lára nígbà tó náà bá dàgbà ẹlòmíà kan jí lẹ́ẹ̀kan náà wí lórí bẹ́ẹ̀dì fóònù ní ó máa lé kiri a wò jẹ́ kí n wo àwọn tó bá mi sọ̀rọ̀ lánàá a máa wò tó bá ti kọ́ lórí bẹ́ẹ̀dì kó tiẹ̀ kó tó ṣe anything kọ́kọ́ fọwọ́ bọ́ ojú ẹ̀ kó ṣe àdúrà láwọn àdúrà tá a mọ̀ sí lánàá ti mùsùlùmí gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé ṣé wàá rí ẹ jẹ́ ká ka psalm 86 ká fi ṣe àdúrà dáadáa ká ṣe bẹ́ẹ̀ fọjọ́ mẹ́ta ní agbára ọlọ́run àlá burúkú ní ṣẹlẹ̀ lórí wa ẹ wá rí nílànà ti mùsùlùmí ó dá mi lójú pé gbogbo ọmọ mùsùlùmí tó wà lórí ètò yìí wọ́n á ti understand nǹkan tí mo sọ tàbí àwọn àdúrà tí a máa ń ṣe nígbà tí a bá lálàá tí ò dáa ẹ wá rí tó bá jẹ́ pé nípa ti ewé àti egbò tí a bá ti lálàá tí ò dáa bẹ́yẹn tá a bá ti lálàá tí ò dáa mo ti mú iṣẹ́ kan wá bí a ṣe máa ń lo ewé túnpìnyàn à ń pe ewé náà ní ewé túnpìnyàn ó dàbí ewé réré bí a ṣe máa ń lò àkọ́kọ́ lẹ́lẹ́ẹ̀kejì àwọn nǹkan míì náà tá a tún máa lè lò ní ìlànà ewé àti egbò tí a bá rí ewé tábà tútù ẹ wá jẹ́ ká gún kó kúnná ẹ jẹ́ ká fi epo ọ̀bọ̀ díẹ̀ sí ẹ wá jẹ́ ká bu iyọ̀ sí ẹ jẹ́ ká gún kó kúnná ká gún pọ̀ mọ́ ọṣẹ dúdú tá bá ti gún tó bá ti kúnná tá bá ti lá irú àlá tí ò bá ti tẹ́ wa lọ́rùn tá bá ti lá ẹ jẹ́ ká bù ń bẹ̀ ká fi lọ wẹ̀ ká fi wẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ nínú ayé wa kò ní ṣẹlẹ̀ lórí aya wa kò ní ṣẹlẹ̀ lórí àwọn ọmọ wa ẹ wá rí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà ní òní lórí ọ̀rọ̀ tí ó ní ata òní ìtumọ̀ tí a mú wá ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí orúkọ náà Dr. Mutiu láti fẹ́ tàyé mọ̀ sí rí jẹ́ tó bá dìgbà mi á tún mọ mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá tó ó dàbọ̀.